ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìmúyẹ lẹ́kọ̀ọ́ mi. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ẹ ǹlẹ́ o ẹ̀yin olólùfẹ́ wa ní tilé toko pátápátá a kú dédé àkókò yìí a kú àmójúbà ara wa òní tí ń ṣe ọjọ́ kejì oṣù kejìlá ọdún 2025 ànírántí ọjọ́ òní ká bú sẹ́kún ànírántí ọjọ́ òní ká bànújẹ́ àwa tá a dáṣẹ̀ wọnú oṣù kejìlá yìí náà là á la ọdún yìí já pẹ̀lú gbogbo tá a kó wọnú rẹ̀ ni o àní sunkún nù àní sọ ẹ̀mí nù àní sọ dúkìá nù àní sọmọ nù àní sáyà nù àní sọkọnù láṣẹ Elédùmarè. Mo kí gbogbo wa pípa kò dédé àkókò yìí yálà òwúrọ̀ ọ̀sán ìyálẹ̀ta ọwọ́ ìrọ̀lẹ́ àbá àṣálẹ́ lẹ́nu àǹfààní àti máa wò mí ibi gbogbo tẹ̀ tí ń wò mí káàkiri ojú tẹ fi ń wò mí ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ mi kò ní di akúpalẹ̀mọ́ ọdún kérésìmesì àti ọdún tuntun àbàwà láyé àbàwà láyé tó dà èyí tẹ ti ń gbìyànjú àti wá sórílẹ̀-èdè Nàìjíríà láti wá sọdún bẹ́ẹ̀ sì rèé àwọn èèyàn kan nítorí ètò ààbò wọn náà wá sórílẹ̀-èdè Nàìjíríà wá sọdún o gbogbo apátápátá bọ́ lọ́hùn ní kápò lórí wa bẹ́ẹ̀ sì rí àwọn kan náà tó ń gbé ìyànjú àti gbéra kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà láti lọ sọdún ní ìlú maine láti Elédùmarè gbogbo apátápátá là bọ́ lọ́rùn yóò dájú lórí wa Olúṣọlá Ìṣọ̀lá ló kọ̀ lórí lẹ́kọ̀ọ́ ló kọ̀ bàbá mi olómi ọgbọ́n làwọn èèyàn ń pè mí ọmọ ara kìnnì mí màjọ méjì ọmọ ẹlòmí sí ni ẹ̀kọ́ kì í sìn nìyàn tó bá jẹ́ ẹgbàá àkọ́kọ́ tẹ̀ ń wò wá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV ẹ sì ràn lọ́wọ́ kan fún wa ẹ bá subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV bẹ́ẹ̀ sì rèé ẹ má gbàgbé láti tẹ notification bells a lè máa sọ fún ní gbogbo ìgbà tá a bá ti dé orí àgbàgbé pé a ti gbé àwọn ètò dé o àwọn ìròyìn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tó ní ṣe pẹ̀lú ilẹ̀ Yorùbá àti gbogbo tó ní ṣe pẹ̀lú ìlọsíwájú orílẹ̀‐èdè wa lóníyàjóyàjó náà la máa ń wá fún yín lọ́lọ́kùn òjọ̀kan ìjìjẹ́ má sì gbàgbé pé àyè sísílẹ̀ fún ìpolówó ọjà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ń lọ tí ń bọ̀ lójú amóhùnmáwòrán yìí ẹ ní àǹfààní láti bá mi sọ̀rọ̀ lórí ẹ̀rọ WhatsApp ń bẹ̀ kí a jọ dúnàádúrà kẹsì rí i pé rere báyìí òun náà ni Olúwa. Orí ọ̀rọ̀ ètò ààbò nítorí nígbà tí mò ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mò ń sọ̀rọ̀ lórí àwọn tí wọ́n wà lókè òkun tí wọ́n ń sọ igbe nítorí ètò ààbò àwọn ò wá sórílẹ̀-èdè Nàìjíríà wá sọdún. àfàìmọ̀ kí nítorí ètò ààbò kẹ́lòmíì kó má gbé sí ṣáájú báyìí. nítorí láti ọdún 2015 ṣé 2015 ni ó ti kọjá bẹ́ẹ̀ o láti ìgbà ayé ìjọba Jonathan lètò ààbò yìí ló ti mẹ́ ó ti wá fọ́tán pátápátá báyìí. ìdí tí mo ṣe ní yóò fọ́tán pátápátá ni wípé ohun tó lè mú ẹni tó jẹ́ alákòóso fún ètò ààbò lánàá láti kọ̀wé fiṣẹ́ sílẹ̀ Minister of Defence láti kọ̀wé wípé òun ò ṣe mọ́ ẹ̀yin inú ẹ fọgbọ́n ẹjẹ́ àjọ fọgbọ́n orí wò ó ẹjẹ́ àjọ fojú òye wò ẹjẹ́ àjọ fojú àgbà wò ó lórí ọ̀rọ̀ ètò ààbò yìí ó ti kọjá be careful the Minister of Defence tí ó ti di Minister of Defence àná báyìí ìyún Alhaji Muhammadu Badru Abubakar wọ́n kọ̀wé fi ipò lẹ̀ wọ́n náwọn ò ṣe mọ́ o ẹ mọ̀ pé láyé àtijọ́ bí ọba bá wà lórí àpèrè bí ìlú ò bá dá bí ìlú ò bá tòrò yálà kí wọ́n sọ pé kí ọba kó fi orí àpèrè yẹn lẹ̀ tàbí kí ọba kó sígbá
wọ́n máa sọ wípé akúkú ìjòyè ó sàn ju ẹnu mi ò kálù lọ. Bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe, òun ni alákòóso fétò ààbò yìí ni wọ́n ṣe ò lánàá. Wọ́n kọ̀wé wọ́n fi ránṣẹ́ sí Tinubu ni o. Wọ́n fi ránṣẹ́ sí Tinubu. Kódà ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbéròyìn àti ọgbọ́n àtinúdá, ìyún Báyọ̀ Ọ̀nànúgà, ó gbé ọ̀rọ̀ yẹn jáde wípé lóòótọ́ Tinubu ti gba lẹ́tà yẹn. Ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló ti ń lọ wípé bóyá wọn fún Badru láǹfààní láti ṣe àwọn iṣẹ́ kan tó jẹ́ kó ṣe, bóyá àṣírí kan tú sí i lọ́wọ́, bóyá ọ̀jẹ̀kẹ́nu rẹ̀ ó kálù ú ló wá kúkú wò pé akúkú joyè ó mà sọ jẹ́nu mi ò kálù lọ, ló bá kọ̀wé ló fi ipò lẹ̀ o. Ipò tó fi lẹ̀ yìí ó wá jẹ́ ipò tó jẹ́ tí kò jẹ́ kó wà lófo nírú àkókò tá a wà nínú rẹ̀ yìí. All right, do you know the history of ẹni tá à ń wí Badru Abubakar? Wọ́n ti fìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ kan rí. Ìpínlẹ̀ wo nìyẹn náà o? Jigawa. Ẹni sùúrù náà, ẹ jẹ́ ká kọ́kọ́ wò kí ló dé tí President Tinubu tó fi yan Alhaji Badru ní Minister of Defence lákọ̀ọ́kọ́ náà. Mi ò lérò pé bóyá ológun tẹ́lẹ̀ ni wọ́n. Ọdún 4 ni wọ́n fi ṣe gómìnà ní ìpínlẹ̀ Jigawa láàrin ọdún 2015 sí ọdún 2023, nígbà tí president tí wọ́n wọ position wọn ní 2023, òun ni wọ́n yàn wọ́n as minister ní August 21, 2023. Nígbà tí wọ́n ń defend ẹ̀ láti wò pé kí ló dé tó jẹ́ wípé bàbá yìí lẹ fẹ́ lò fún Minister of Defence. Wọ́n ní ìdojúkọ ṣẹlẹ̀ ní Jigawa ń gbà náà, ìdojúkọ tó ṣẹlẹ̀ ní Jigawa ń gbà náà ó jẹ́ kí ó ní àǹfààní, ó borí gbogbo ìdojúkọ yẹn. Kò ń ṣológun tẹ́lẹ̀ rí. Òye wo ni wọ́n fẹ́ ní? Ìmọ̀ wo ni wọ́n fẹ́ ní láti gbé ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n fẹ́ gbé gbà? Ṣùgbọ́n ẹ mọ̀ pé bẹ́ẹ̀ béèrè lọ́wọ́ ẹyẹ ìbákà ìdí tó fi ń kà á ka ìdí tó fi ń kà fún yín, kẹ́ ẹ bá máa kà mọ́ ìkàkùkà. Nínú lẹ́tà yẹn wọ́n ní ọkọ̀ síbẹ̀ pé nítorí ètò ìlera wọn, because of his health. Kẹ́ni tí ò ní ìlera gidi á máa jẹ́ ológun ni. Ẹ mọ̀ pé ẹni tó jẹ́ kó jẹ́ Minister of Defence ó jẹ́ kó jẹ́ ológun ni. Nírú àkókò tá a wà yìí lèèyàn kan máa sọ pé òun kọ̀wé fipò lẹ̀, kò mọṣẹ́ tóun gbà tẹ́lẹ̀ ni. A jẹ́ wípé wọn ò sojúṣe wọn tẹ́lẹ̀ kó tó di wípé wọ́n bára wọn nírú nǹkan báyìí. Wọ́n kàn ń gbé oyè mínísítà sórí. Oyè mínísítà tí wọ́n gbé sórí yẹn wọ́n ń gbé nígbè wípé I'm one of the ministers in Nigeria, à ń lọ à ń bọ̀. Nígbà tó wá porúkú mọ́ wọn lọ́wọ́ tán, wọ́n wá ní pé ètò ìlera wọn ò dáa o, because of health issue àwọn ò lè continue àti máa ṣe Minister of Defence mọ́. Wọ́n lè continue àti máa ṣe Minister of Defence mọ́. Now listen to it now. Ìròyìn ti wá gbé jáde wípé the former ẹni tó jẹ́ olórí ogun tẹ́lẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn ọ̀gágun Christopher, òun ni ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wá fẹ́ fà á lẹ̀ báyìí. Ibo ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n fi àwọn nǹkan báyẹn sí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Some position which is political appointment kò jẹ́ kí sentiment máa wà ń bẹ̀. Tí sentiment bá wà ń bẹ̀, ohun tó máa ṣàkóbá fún wa náà lélẹ́yìí. Sentiment tó wà nínú yíyan àwọn èèyàn sí ipò, àwọn tí ò kójú òṣùwọ̀n. Now àwọn èèyàn a ti ń sọ̀rọ̀ lórí àwọn tí yóò jẹ́ aṣojú wa ní orílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè kan. We are talking about the ambassador. Tí wọn ò bá gbé yẹ̀wò ní ìsinyìí, nítorí wọ́n wò pé Rashida o, nígbà tí wọ́n fẹ́ dìbò fún mi o, òun náà wà lára àwọn tí wọ́n tó ṣe akíkanjú gan.
àwọn dìbò fún mi ní wọ́ọ̀dù ẹ̀, ó náwó nára, kí la fi san fún padà? Ẹ jẹ́ ká wá ipò kan ká jù ú sí ipò tẹ́ ẹ mọ̀ wípé Ràṣídà tí kò kápá rẹ̀, tí kò ní òye rẹ̀, tí kò ní ìmọ̀ rẹ̀, ó wá dàrú mọ́ mínísítà lọ́wọ́ báyìí, wọ́n wá kọ̀wé lẹ̀. Why now? 2023 ló ti wà ń bẹ̀, kí ló dé tí wọ́n kọ̀wé lè fi gbogbo ẹ̀ sílẹ̀ ní ìbẹ̀rẹ̀ ọdún yìí? He is talking about his health. Ṣé health issue yẹn ṣe develop ní last month ni? Ìgbà tí ètò ààbò tó dojúrú gan, ìgbà tí wọ́n ń ṣológun náà, when he was governor ní Jigawa, àwọn pàṣẹ, àwọn ń sọ fún ológun pé lọ ṣe báyìí, lọ ṣe báyìí, lọ ṣe báyìí ni. Àwọn kan ni wọ́n ń dojú ogun, ló ń dojú kogun. Now ẹ wá wò ó pé àwọn ẹni tó jẹ́ former ológun, olórí ológun nísìnyí, ọ̀gágun Christopher, ó ṣe dá o, kò ṣe dá o, ọgbọ́n orí rẹ̀, ìmọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ológun, ó máa lè apply ẹ̀ nísìnyí. Tó bá wá apply ẹ̀, á rí ìyàtọ̀ kan bẹ̀. Ẹ wo, ẹ má gbàgbé ẹ̀yin olólùfẹ́ wa, ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section lórí ọ̀rọ̀ ètò ààbò. Okay, now kì í sọ̀rọ̀ ètò ààbò nìkan mọ́ nísìnyí o. Tó bá jẹ́ wípé the last time we are having issue pẹ̀lú àwọn tó wà ní humanitarian and prophet elevation, ẹni tó jẹ́ alákòóso fọ́rọ̀ ọmọ ènìyàn àti ìyọnikúrò nínú ìṣẹ́ àtòṣì, nígbà tí wọ́n ní issue nígbà yẹn kẹ́mọ́ kébé, wọ́n ti yọ wọ́n kúrò, fẹ́ lòmíì síbẹ̀. Ẹni tẹ́ ń fi sí ọ̀rọ̀ ọmọnìyàn, ìṣẹ́ àtòṣì, olówó ni, ọlọ́rọ̀ ni, báwo ló ṣe fẹ́ kò jìyà rí? Ọgbọ́n wo ló fẹ́ mọ̀, ọgbọ́n wo ló fẹ́ lò láti fi yọ̀yàn kúrò nínú ìṣẹ́ àtòṣì? Ẹni tí ò jìyà rí, tí kì í ṣe atẹrọ̀fọ̀ dìde. Ẹ yẹ ká fi òye gbé àwọn ọ̀rọ̀, a máa ń ṣe àwọn ọ̀rọ̀ yẹn lò ń gbà mí. Ẹ mọ̀ pé tó bá ní àpáta dìde, téèyàn bá dúró lórí àpáta, ó máa rọrùn fún yàn láti dìde gan. Ṣùgbọ́n tó bá wà nínú ẹrọ̀fọ̀ tó fẹ́ dìde, bó bá ṣe ń fẹ́ dìde báyìí, a máa rì ni. Bó ṣe ń fẹ́ dìde báyìí, wà á máa rì ni. Tọ́lọ́run bá kọ̀ kádàrá wípé òkúta kan wà níbi inú ẹrọ̀fọ̀ yẹn tó gbẹ́sẹ̀ lé, òun ló fi dìde. Ṣùgbọ́n àwọn kan tó jẹ́ wípé ìgbé ayé wọn orí àpáta ni, wọn ò rí rí. Ẹ wá fi wọ́n sí àwọn tó máa wà ní yíyọ àwọn èèyàn kúrò nínú ìṣẹ́ àtòṣì. How will they know? Lójú wọn, tó bá fún yàn 20,000 naira, ó máa pọ̀ lójú wọn náà. Ó gbà a ti fún wọn ní 20,000 naira náà. 20,000. Ó dàbí ọba olúwo ni. Ọba olúwo tí tó ń há wọn 1,000 naira, 2,000 naira fún gbogbo àwọn aráàlú ẹ̀. Ó wá dé ọ̀dọ̀ ìyá kan, wọ́n bi wọ́n léèrè, àwọn ọmọ rẹ̀ ń ká. Ó wá ka owó ọ̀hún náà, mo dẹ̀ farabalẹ̀ ka 10,000 naira. Ọba olúwo wá kó fún ìyá yẹn pé lọ máa wá nǹkan fi ta. Kí ni wọ́n fẹ́ fi 10,000 naira ta? Tí wọ́n bá ra wòsíwòsì lé nìyí, nínú wòsíwòsì yẹn wọ́n á jẹun bẹ̀. Èrè èlò lè, kí nìkan tó fẹ́ rà, kí nìkan téèyàn fẹ́ rà 10,000 naira, èrè èlò lèèyàn fẹ́ jẹ lórí 10,000 naira. Ohun tó mú mi yàbàrá lọ síbẹ̀ ni wípé gbígbé etí síbi tí ò jẹ́ kéèyàn gbé etí sí. Ọlọ́run ìwọ, ẹ wo bọ́lọ́run ṣe dá wa. Ẹ wo bọ́lọ́run ṣe dá. Ẹni tó bá jẹ́ àkàndá gan, tó jẹ́ pé agbára ò rí bó ṣe jẹ́ kó rí, bí ìtàn ọ̀wẹ̀ àti gbogbo àwọn èèyàn rí. Àwa tá a jẹ́ èèyàn gan, àwa fúnra wa máa wo nítàn pé báwo ni Ọlọ́run ṣe wá dá wa báyìí. Tá a bá lè wá wò ó bẹ̀, kí ló dé tó jẹ́ wípé à ń jẹ́ àwọn kan tí ò jẹ́ ká gbé sáwọn ibì kan, à ń gbé síbẹ̀. Ó ló ń ṣàkóbá fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà náà. Ẹ wo, ẹ má gbàgbé láti bá mi share, ẹ jẹ́ òdélé ẹjọ́ odòkú. Olúṣọlá Ìṣọ̀lá lórúkọ mi. Ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section lórí ọ̀rọ̀ ètò ààbò yìí. Alákòóso tó fi iṣẹ́ lẹ̀, ó dá wa padà sẹ́yìn ni o. Bóyá wọ́n sì ti dúnkokò mọ́ wọn ni. Láyọ̀ lápàdé, àníkanjú kú, àníkanjú ara wa láṣẹ Elédùmarè. Ó dàbọ̀. Ètò kan tó tèmi létí
ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o. ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọ̀lá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò olóyè lẹ́kọ̀ọ́ mi. ètò kan tó ti mílẹ̀ títí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o. ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi